ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti so mímọ́ fọ́nrán ibi tí Àṣàkẹ́ ti ń gbìyànjú láti fọwọ́ kan òkúta dúdú Hajaratul Aswad. Ìyàlẹ́nu ló jẹ́ fún èmi gan láti rí Àṣàkẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó dà lẹ́ni èdè Yorùbá ni ó fi dà, àmọ́ nígbà tó fẹ́ gbé ògo ó ń gbé ògo lọ fún Allah olúwa ilé Kaaba. Èmi sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ọgbà wípé Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Tó bá jẹ́ pé Ọlọ́run Olódùmarè ni ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, kò dìgbà tẹ́ bá tó lọ sí ilẹ̀ Lárúbáwá ẹ ti rí wípé Allah tẹ́ ń pè èrè àwọn Lárúbáwá ni. Ẹ ti rí wípé Allah tẹ́ ń pè olúwa ilé Kaaba ni. Ẹ rí Àṣàkẹ́ bó ṣe tẹ́wọ́ síwájú Kaaba tó náà ń gbàdúrà. Tó bá jẹ́ pé àwa la gbé òrìṣà kan sínú ilé kan tá a wá kọ́lé fún, táwọn èèyàn wá dúró tó wá ń rọ kiri ká ilé yẹn tó wá ń gbàdúrà níwájú ilé yẹn, ẹ sọ wípé ẹlẹ́bọ ni wọ́n. Àwọn ẹ ò rí irú eléyìí tó jẹ́ tàwọn Lárúbáwá yìí, ẹ rí gẹ́gẹ́ bí ẹbọ. Ẹ̀yin èèyàn wa, Allah èrè lásán ni olúwa ilé Kaaba. Ìdí nìyí ló fi jẹ́ pé gbogbo wọn gbọ́dọ̀ tiraka láti lọ sílẹ̀ Lárúbáwá láti lọ kí Allah. Èèyàn kan wá ń bi mí pé kí nìdí tí Àṣàkẹ́ fi ń gbìyànjú láti fọwọ́ kan òkúta dúdú yìí. Mo wá ní ẹ jẹ́ kí n sọ ìdí fún yín. Mo máa ka àdìtì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣàlàyé nípa òkúta dúdú yìí. Alákọ̀ọ́kọ́, Sahih Muslim 2277. Kí ni nǹkan tó sọ? Ó ní Jabir bin Samura reported Allah messenger as saying, Jabir bin Samura sọ pé Muhammadu òjíṣẹ́ Allah sọ pé, I recognize the stone in Mecca. Ó náà ń dá òkúta Hajaratul Aswad, òkúta Mecca yẹn ń dá mọ̀, which used to pay me salutations before my advent as a prophet. Òkúta yìí ti máa ń kí òun salam aleikum nígbà tí òun ò tiẹ̀ tí jójìṣẹ́ ara tí Islam ò tí bẹ̀rẹ̀. And I recognize that even now. Òun dẹ̀ dá mọ̀ títí di èní yìí. Ẹ rí wípé òkúta yẹn òkúta lásán ni. Òkúta táwọn ọmọ Lárúbáwá ti ń sìn kí Islam tó bẹ̀rẹ̀, ó pẹ̀lú àwọn 360 gods tí wọ́n ń sìn ní ilẹ̀ Lárúbáwá. Ẹ ká tún wo àdìtẹ́lẹ̀ kejì, Sunnah Nisai 2919. Kí ni nǹkan tó sọ? It was narrated from Abdullah bin Ubayd that a man said, Abdullah bin Ubayd sọ pé èèyàn kan sọ pé, oh Abu Abdurrahman, why do I only see you touching these two corners? Kí ló yẹ tí mò ń rí ẹ tó ń fọwọ́ kan igun òkúta yìí? He said, ó wá sọ pé, I heard the messenger of Allah say, ó náà gbọ́ tí Muhammadu sọ pé touching them erases sins. Tóun bá ti fọwọ́ kan òkúta yẹn máa pa ẹ̀ṣẹ̀ àwọn rẹ́. And I heard him say, whoever circumambulates 7 times, it is like freeing a slave. Ẹni tó bá dẹ̀ rọ kiri ká òkúta yẹn lẹ́ẹ̀méje, ó dà gẹ́gẹ́ bíi pé ó ti tú ẹrú sílẹ̀. Ẹ má gbàgbé pé àwọn mùsùlùmí oko ẹrú ni, ẹ̀sìn yẹn ẹ̀sìn ẹrú ni, wọ́n kó àwọn èèyàn lẹ́rú ni. Wọ́n ti gbà pé táwọn bá ti ń kó àwọn èèyàn lẹ́rú, táwọn bá ti lọ sí ilé yẹn, táwọn bá ti yí ipò lẹ́ẹ̀méje, àwọn ti tú ẹrú kan sílẹ̀. Táwọn bá yẹ ti fọwọ́ kan òkúta yẹn máa pa ẹ̀ṣẹ̀ àwọn rẹ́. Ẹ rí wípé òkúta yẹn wà nínú nǹkan tí wọ́n ń sìn tó dẹ̀ ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìdí nìyí tí Àṣàkẹ́ fi ń gbìyànjú láti fọwọ́ kan òkúta. Ẹ̀yin èèyàn wa, òkúta ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀, irọ́ lásán ni. Ẹ ká lọ sí àdìtẹ́lẹ̀ kẹta, Jami Atamidi 961. Kí ni nǹkan tó sọ? Ibn Abbas narrated, Ibn Abbas ṣàlàyé pé the messenger of Allah said about the black stone. Kí ni nǹkan tí Muhammadu sọ nípa òkúta dúdú yẹn? By Allah, nípa ti Allah, Allah will raise it on the day of resurrection with 2 eyes. Allah máa gbókúta yìí dé pẹ̀lú ojú méjì, by which it sees, ojú méjì tó fi ń ríran, and a tongue pẹ̀lú ahọ́n that it speaks with, tó máa fi sọ̀rọ̀, testifying to whoever touch it in truth. A máa sọ pé Àṣàkẹ́ Mr Money ó fọwọ́ kàn mí, lágbájá ó fọwọ́ kàn mí. Irọ́ lásán ni, òfútù fẹ́tẹ̀. Ẹ̀yin èèyàn wa, tó bá ń pè yín lẹ́lẹ́bọ, àwọn mùsùlùmí gangan ni olórí ẹlẹ́bọ, torí pé nǹkan tí wọ́n ń sìn tí wọ́n ń bọ pọ̀, bọ́n ṣe ń bọ òkúta ni wọ́n ń bọ ṣìgìdì, ni wọ́n ń bọ Kaaba, ni wọ́n ń bọ oòrùn, ni wọ́n ń bọ òṣùpá, ni wọ́n ń bọ ìràwọ̀. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Mo mọ̀ pé lọ́jọ́ kan gbogbo nǹkan tá à ń sọ yìí náà ó máa padà wá yé ọ̀pọ̀lọpọ̀ yín, ó máa padà wá yé Ọlọ́ládémi Àṣàkẹ́ fúnra ara ẹ̀. A mọ̀ wípé òfútù fẹ́ tẹ̀, àṣà tí ó nìkan irọ́ lásán, sunwó ná ẹ̀kàn ya kótílétà. Owó tó yẹ kẹ́ ẹ fi ṣe nǹkan sórí ilẹ̀ Yorùbá, ẹ ò ṣe nǹkan kan.
ẹ̀ ń kówó ẹ̀ ń lọ kó fáwọn lárúbáwá ẹ̀ fi ń lá òkúta. Tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ lá òkúta, ṣé bókúta wà ní Olúmọ, òkúta wà lẹ́gbàá, Ẹ̀gbá Aláké, ẹ lọ lá òkúta ń bẹ. Ẹ̀yin èèyàn wa, irọ́ lásán ni gbogbo nǹkan tó ń ṣe yìí, ẹ̀tànjẹ lásán ni, irọ́ lásán ni. Àwọn lárúbáwá kàn kó àwọn èèyàn lẹ́rú ni, òfegè ni. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè inú Kaaba ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà.